ní ilẹ̀ Yorùbá ṣẹ̀ríà ò lè wọ́ọ̀kì ní ọ̀dọ̀ tiwa torí pé general language wa tá à ń sọ èdè tọ́lọ̀ fún wa láti bẹ̀rẹ̀ òun náà ni ìran Yorùbá tá a máa sọ pé ìran Yorùbá ẹ̀sìn mẹ́ta ló wà nínú ẹ̀sìn tá a kọ́kọ́ bá òun náà ni ẹ̀sìn ìṣẹ̀ǹṣe kí Kristẹni tó dé nígbà tí Kristẹni ti dé òun náà bí ọmọ ó tún bí Islam so ní báyìí lónìí nílẹ̀ Yorùbá a ní 27 million population Kristẹni a dẹ̀ ní 23 million population Muslim a dẹ̀ ní 10 million population oníṣẹ̀ǹṣe so ní gbogbo àpapọ̀ ọba tó wà nílẹ̀ Yorùbá lónìí a rí 972 ọba aládé tó wà nílẹ̀ Yorùbá so tá a bá ní ká gbèsè ẹ̀rí àwọ̀ yóò contradict nǹkan tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ nínú òfin tiwa àwa tá a wà ní South West a mọ̀ yí pé àwọn kan sọdún eégún àwa tá a wà ní South West a mọ̀ pé àwọn kan sọdún Christmas tán sí ọdún àjínde àwa tá a wà ní South West a mọ̀ pé àwa kan sọdún Ramadan àti ọdún iléyá so tí àwa kan bá wá decide lọ́dọ̀ tiwa pé ṣẹ̀ríà o àfẹ́mọ̀ ìlú lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá so túmọ̀ sí pé ṣẹ̀ríà mi ni pé obìnrin tí ń borí tí ò borí àmọ́ bàjá ibi tí wọ́n bá ti mu ọtí nílẹ̀ Yorùbá ṣẹ̀ríà ọmọ tako ibi àwọn tó bá ń ṣe oríṣiríṣi nǹkan ṣẹ̀ríà ọmọ tako ṣẹ̀ríà dẹ̀ ní àwa tí ilẹ̀ Yorùbá ò lè gba irú nǹkan báyẹn kò lè wọ́ọ̀kì lọ́dọ̀ tiwa. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. ilé-ẹjọ́ ṣẹ̀ríà ìdájọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá ó ti dìrántó ó ti di fàǹfà láàrin àwọn Yorùbá. báwo ló ṣe lọ kí ni ìròyìn kọ kí ni ìròyìn wí lórí ìdásílẹ̀ ìgbìmọ̀ ìdájọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lórí ìwé tí Sultan ti ìlú Sokoto tó fi síta tó fi sọ wípé dandan ni o kí ìdásílẹ̀ ìgbìmọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ó wáyé nílẹ̀ Yorùbá. àwọn wo ni wọ́n ti dá Sultan ti ìlú Sokoto lóhùn àwọn ọmọ Yorùbá wo ni wọ́n ti fèsì fún Sultan ti ìlú Sokoto lórí ọ̀rọ̀ tó sọ ìwé tó fi síta tó fi sọ wípé dandan ni sẹ́ àní dandan ni kí ìdásílẹ̀ ìdájọ́ ṣẹ̀ríà ìgbìmọ̀ ìdájọ́ ṣẹ̀ríà dandan ni kó wáyé nílẹ̀ Yorùbá. a mú wá fún yín a sì ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀. mo ní ọ̀rọ̀ tí Sultan ti ìlú Sokoto tó sọ ìwé tó fi síta tó fi ní dandan ni o torí pé dandan ni tàìdán dandan ni kí ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí ó máa ṣe ìdájọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá dandan ni kó wáyé láwọn ìpínlẹ̀ Yorùbá torí pé àìní gbà kí ìdásílẹ̀ ìgbìmọ̀ ṣíṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí ó máa ṣe ìdájọ́ ṣẹ̀ríà àti dídásílẹ̀ ilé-ẹjọ́ ṣẹ̀ríà ní àwọn ilẹ̀ Yorùbá yóò máa dàbí ìfẹ̀tọ́ àwọn ọmọ ẹlẹ́sìn mùsùlùmí dùn wọ́n léyìí tí kò sì bójúmu. ọ̀rọ̀ tí Sultan ti ìlú Sokoto wá sọ yìí tó kọ sínú ìwé tó fi síta ni ó ti wá ń fa oríṣiríṣi ìwòye àti àríwísí lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá wá ń bí. kódà èmi rí fídíò kan tí mo gbọ́ tí mo fojú ara mi wò ó iléeṣẹ́ móhùnmáwòrán kan tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ ìmáàmù àgbà ilẹ̀ Yorùbá mi ò rántí orúkọ ìmáàmù yẹn báyìí. ìmáàmù yẹn ń jẹ́ kó yé wa yí pé ìdásílẹ̀ ilé-ẹjọ́ ṣẹ̀ríà tàbí ìgbìmọ̀ ìgbẹ́jọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá wípé kò lè work ó ní ò lè ṣeé ṣe torí pé tá a bá ní ká wò dáadáa ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ tí ó jẹ́ pé ẹlẹ́sìn kan ni bẹ́ẹ̀ ni
kì í ṣe ẹ̀sìn kan níbẹ̀ nílẹ̀ Yorùbá. Ó láàrí mùsùlùmí nílẹ̀ Yorùbá, a rí ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù nílẹ̀ Yorùbá, a rí oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. Báwo wá ni ìgbẹ́jọ́ sẹ̀ríà, gbígbé kalẹ̀ ilé ẹjọ́ sẹ̀ríà, bó ló ṣe fẹ́ work, bó ló ṣe fẹ́ ṣeé ṣe nílẹ̀ Yorùbá tó jẹ́ pé kì í ṣe ẹlẹ́sìn kan, tí ò ní fa wàhálà, tí ò ní fa ìdàlúrú. Ìmáàmù àgbà yẹn jẹ́ kó tẹ̀síwájú, ó ní tá a bá fẹ́ parọ́, tá a bá fẹ́ sòótọ́ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn àbáláyé wa ní ìṣẹ̀ṣe, tó jẹ́ pé òun ni agbọ́njúbá, òun ni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá wá ń bí, tó jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn ni ẹ̀sìn ọmọlẹ́yìn ànábì dé. Kódà ó ní ẹ̀sìn Islam gan pé ipò kẹta ló wà nílẹ̀ Yorùbá, pé lẹ́yìn ìṣẹ̀ṣe òun ni ẹ̀sìn Kristẹni dé, ìyẹn ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù, ó tó wá di pé Islam dé. Ó ní báwo ló ṣe wá ṣeéṣe, báwo ló ṣe rọrùn, báwo ló ṣe lè rọgbọ kó wá jẹ́ pé irú ilẹ̀ bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀sìn kan láti wá máa ṣe àmúlò òfin sẹ̀ríà àti ìdájọ́ sẹ̀ríà, ó ní ò lè ṣeé ṣe. Bàbá yẹn tẹ̀síwájú, ní tá a bá wò ó ní àwọn nǹkan tí ó mọ tẹ̀yìn ṣíṣe àgbékalẹ̀ ìdájọ́ sẹ̀ríà, òfin sẹ̀ríà nílẹ̀ Yorùbá yìí, ó ní nǹkan tí ó mọ padà tẹ̀yìn ẹ̀ yọ bíi wàhálà, rògbòdìyàn, kò ní jẹ́ kí àlàáfíà ló tòrò. Téèyàn bá wá fẹ́ dàlúrú, téèyàn bá fẹ́ domi àlàáfíà lúrú, tó fẹ́ kálàáfíà jọba, kò ní gbèrò kí ìdásílẹ̀ òfin sẹ̀ríà àti ìdájọ́ sẹ̀ríà kó wáyé nílẹ̀ Yorùbá. Ìyẹn ní ti eléyìí tèmi gbọ́ fúnra mi, tèmi gan rí fúnra mi, ní ti ọ̀rọ̀ ẹni tí í ṣe ìmáàmù àgbà ilẹ̀ Yorùbá tó sọ fáwọn oníròyìn, òun nìyẹn. Ẹ wá jẹ́ kí n mú ohun tí ìròyìn gan gbé, ohun tí ìròyìn kan sọ lórí ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ kí n mú wá fún yín, kẹ́yìn náà kẹ́ gbọ́, kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ ìdásílẹ̀ òfin sẹ̀ríà yìí, òfin sẹ̀ríà àti ìgbẹ́jọ́ sẹ̀ríà nílẹ̀ Yorùbá yìí, ó ti di nǹkan tó ti ń diṣọ atayanyan. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ, wọ́n ní awuyewuye lórí ọ̀rọ̀ tí Sultan ti ìlú Sokoto, Alhaji Muhammad Saad Abubakar, tó sọ pé ìfilọ́lẹ̀ ilé-ẹjọ́ sẹ̀ríà gbọ́dọ̀ wáyé nípínlẹ̀ Èkìtì àti Ọ̀yọ́, tó ti di rántó, ó ti bọ́nà míì yọ. Àjọ ọmọlẹ́yìn Kristi, ìyẹn Christian Association of Nigeria CAN, àti àjọ MURIC, àjọ tó ń rí sí ẹ̀tọ́ àwọn mùsùlùmí, ẹgbẹ́ Afẹ́nifẹ́re àtàwọn oníṣẹ̀ṣe, wọ́n ti fèsì sọ̀rọ̀ Sultan tìlú Sokoto lórí ìdásílẹ̀ ìgbìmọ̀ àti ilé-ẹjọ́ sẹ̀ríà nípínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, alága àjọ CAN, ìyẹn Christian Association of Nigeria nípínlẹ̀ Ọ̀yọ́, ẹni ọ̀wọ̀ Joshua Akinyemiju, ó sọ pé ìgbìmọ̀ àti ilé-ẹjọ́ sẹ̀ríà kò lè bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti nílẹ̀ Yorùbá lápapọ̀, torí kì í ṣe òfin tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ṣe agbátẹrù rẹ̀. Ẹni ọ̀wọ̀ Akinyemiju sọ pé nǹkan tó yẹ káwọn tó ń pè fún òfin sẹ̀ríà, nǹkan tó yẹ kí wọ́n ṣe ni pé kí wọ́n lọ sí ilé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́, kí ilé sì fọwọ́ sí i. Ó ní lẹ́yìn náà ni wọ́n gbé òfin ọ̀hún lọ síwájú gómìnà ìpínlẹ̀, ẹni tí yóò buwọ́ lù ú kó tó lè dòfin. Alága àjọ CAN nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀síwájú, ó sọ pé kì í ṣe pé àwọn ọmọlẹ́yìn Kristi ń bẹ̀rù òfin tàbí ilé-ẹjọ́ sẹ̀ríà o. Ó ní àwọn tó ń pè fún ilé-ẹjọ́ sẹ̀ríà ló ní láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe kí ó tó lè wáyé. Ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kò mọ ohunkóhun nípa òfin sẹ̀ríà
tí wọ́n ń pè fún báwo ló ṣe fẹ́ kẹsẹ̀ járí àti pé báwo ni ẹ ṣe fẹ́ ṣe àgbékalẹ̀ òfin tí yóò wá fáwọn èèyàn tí yóò wà báwo lẹ ṣe fẹ́ ṣe àgbékalẹ̀ òfin tí yóò wà fáwọn èèyàn lásán. Nǹkan kan kù díẹ̀ káàtó pẹ̀lú ọ̀rọ̀ náà. Alága àjọ CAN ní gómìnà Ṣèyí Mákindé ti fi èròǹgbà rẹ̀ hàn lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà náà pé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà nìkan ló ń mọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní kò sí bí ilé-ẹjọ́ ṣẹ̀ríà ṣe máa dájọ́ tí gómìnà kò ṣe ní padà ṣe ìbuwọ́lù sí ìdájọ́ tí ilé-ẹjọ́ ṣẹ̀ríà bá dá. Tẹ̀ ń gbọ́rọ̀ o. Alága CAN nípínlẹ̀ Ọ̀yọ́ ó tẹ̀síwájú ó sọ pé gbogbo èèyàn ló fẹ́ kí àwọn tó ń béèrè fún ṣẹ̀ríà ṣe ohun tó yẹ kí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ kí òfin náà fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Àjọ MURIC àwọn náà wá sọ̀rọ̀, ìyẹn àjọ tó ń béèrè fún ẹ̀tọ́ mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà. Olùdásílẹ̀ àjọ MURIC tó ń rí sí ẹ̀tọ́ àwọn mùsùlùmí ọ̀jọ̀gbọ́n Isaac Akíntọ́lá ó sọ fún àwọn oníròyìn wípé ìgbìmọ̀ ṣẹ̀ríà làwọn béèrè fún kì í ṣe ilé-ẹjọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá. Ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá sọ pé ilé-ẹjọ́ ṣẹ̀ríà máa nílò àgbékalẹ̀ òfin kó tó lè fẹsẹ̀ múlẹ̀ lótìtọ́ àti lódodo. Ó ní ìgbìmọ̀ ṣẹ̀ríà ó ti bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn láti ọdún 2002. Olùdásílẹ̀ MURIC ní ó jẹ́ ìyàlẹ́nu fóun pé gómìnà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fún gbogbo àgbáyé wípé kò sí ṣẹ̀ríà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ṣẹ̀ríà ti wà láti ọdún 2002. Ó ní ọjà abáni ìgbìmọ̀ ṣẹ̀ríà ti ń jókòó nílùú Ìbàdàn tí wọ́n sì ń gbẹ́jọ́ àwọn mùsùlùmí. Ìgbìmọ̀ ṣẹ̀ríà ti ń jókòó ní mọ́sálásí ńlá nílùú Abẹ́òkúta. Bákan náà ni ìgbìmọ̀ yìí ti ń jókòó lágbègbè Victoria Island nípínlẹ̀ Èkó bákan náà. Ó ní kò kan àwọn ọmọlẹ́yìn Jésù rárá o, àwọn mùsùlùmí nìkan ni wọ́n ń dájọ́ wọn. Àwa náà mọ̀ pé a ò lè ní ilé-ẹjọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá láìsí òfin tí ilé ìgbìmọ̀ asòfin àti gómìnà ti buwọ́lù. Ṣùgbọ́n àwọn gómìnà ilẹ̀ Yorùbá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà láti fi tako àwọn mùsùlùmí ni nítorí ọmọlẹ́yìn Kristi ni wọ́n. Àwọn gómìnà ń tako ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá láì nídìí. Ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá ní àwọn gómìnà fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá ni pẹ̀lú ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ ṣẹ̀ríà. Kò sí nǹkan tó kan Sultan lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Afẹ́nifẹ́re ni wọ́n fèsì sí ọ̀rọ̀ tí Sultan ti ìlú Sokoto sọ. Èèkàn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ìyẹn Afẹ́nifẹ́re Nírúwà Group Honorable Wálé Ọ̀sìn tàbí Ọ̀ṣun ti sọ pé kò sí ohun tó kan Sultan ìlú Sokoto lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Honorable Ọ̀ṣun sọ pé láti ọjọ́ tó ti pẹ́ ni mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó fi mọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé ti jọ ń gbé pọ̀ láìsí ìjà láìsí ìta. Ó ní àwọn tó ń béèrè fún ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá fẹ́ fi pa owó lásán ni. Honorable tẹ̀síwájú ó ní àwọn ọmọ Yorùbá mọ ohun tí wọ́n fẹ́ fúnra wọn, kì í ṣe ẹnìkan ni yóò mọ làlé wọn lọ́wọ́. Kì í ṣe ẹnìkan láti ìta ló máa sọ fún wọn ohun tí ó yẹ kí wọ́n ṣe. Orílẹ̀-èdè olómìnira ní ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ìwé òfin. Agbára Sultan kò ju Sokoto nìkan lọ. Sultan kò lágbára láti dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì tàbí lọ́yọ̀ọ́ tàbí nílẹ̀ Yorùbá torí pé ìlú Sokoto ni agbára Sultan mọ́. Àwọn oníṣẹ̀ṣe náà sọ̀rọ̀. Kí ni àwọn oníṣẹ̀ṣe wí? Kí làwọn oníṣẹ̀ṣe sọ? Ààrẹ ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀mọ̀wé Olúṣèyí Àtàndá náà ti sọ pé àwọn oníṣẹ̀ṣe ò fara mọ́ ìdásílẹ̀ ilé-ẹjọ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá o.
ọ̀mọ̀wé Àtàndá ní Sultan ìlú Sokoto tàbùkù ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tó sọ pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ fààyè gba òfin ṣẹ̀ríà. Ó ṣàlàyé pé ilẹ̀ Yorùbá kò nílò ilé-ẹjọ́ ṣẹ̀ríà mọ́ torí ilé-ẹjọ́ tí ìwé òfin Nàìjíríà fọwọ́ sí wà káàkiri àwọn ìpínlẹ̀ Yorùbá. Ọ̀mọ̀wé Àtàndá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn orílẹ̀-èdè tàbí ìpínlẹ̀ tó ń lo òfin ṣẹ̀ríà ni wọ́n lè máa lo ilé-ẹjọ́ ṣẹ̀ríà kì í ṣe ilẹ̀ Yorùbá. Ààrẹ ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí àwọn ọmọ Yorùbá ṣe tako ọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀hún fi hàn pé kò lè fẹsẹ̀ múlẹ̀ rárá. Ó ní ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ mùsùlùmí bó tilẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí wà lára àwọn Yorùbá. Ọ̀mọ̀wé Àtàndá tẹ̀síwájú, ó fi kún ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá láti sọ fún Sultan ti ìlú Sokoto pé ṣẹ̀ríà kò lè fẹsẹ̀ múlẹ̀ o nílẹ̀ Yorùbá, kó jẹ́ kó mọ ní Sokoto nìkan. Kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí tí ó ń lọ tó diranto? Torí pé tá a bá ní parọ́ fúnra wa, ọ̀rọ̀ yìí ti ń kọjá ní tá a lè fọwọ́ lẹ́rán, tá a lè máa wò, tá a lè dákẹ́ sí. Ìdí rèé tá a fi sọ wípé ẹjẹ́ àjọ dá sí i. Kí lè èrò tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ má gbàgbé láti tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ lè láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.